ọlọ́pàá ti wà ní ìdúró wámúwámú sí gbogbo agbègbè yìí láti rí dájú pé wàhálà public embassy ni wọ́n gbé ẹ̀hónú wọn wá sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìkan tí wọ́n sì ń pè fún náà ni pé kí ìjọba orílẹ̀-èdè náà kí ó tú orílẹ̀-èdè sílẹ̀. I want to appreciate the executive governor of Ondo State, of Lagos State. I'm very sorry for that because I come all the way from Ondo State. And I'm going to speak in our mother language, Yoruba, because we are Yorubas. Yes. But I knew for sure that some of you here are not from this Yoruba land. So therefore, I may speak English sometimes, at the same time, Yoruba language. But permit me at this junction to continue to address our people, because the people we want to talk to, they were our kinsmen. They were Yoruba people. So I'm going to speak in Yoruba language. But before then, let me appreciate all the security agencies that are here today, the police that are here, and other security agencies. We appreciate you. We appreciate you for your cooperation. We are here in peace. We are not arrogant. We are not hooligans. We are the good people of Yoruba land. We are here because of our brother. We are here because of our kinsmen. We are here because of our Messiah. We are here because of the person we love so much from the bottom of our heart. And that is Sunday Adeniyi, adeyemo. Osha. People call him Sunday igboho. Osha. Thank you. That is why we are here today. Thank you very much. Mo kí gómìnà ìpínlẹ̀ Èkó, mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba. Mo kí ọ̀gá ọlọ́pàá àti gbogbo àwọn agbátẹrù tí wọ́n ń ṣètò fún ètò ààbò ní ìlú Èkó níbí nípínlẹ̀ Èkó. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Àwa tí a wà níbí lónìí, àwa tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jẹ lógún, pàápàá jùlọ àwa tí inú wa ò dùn sí ọ̀nà àìtọ́ tí wọ́n fi mú arákùnrin wa, tí wọ́n fi mú ẹ̀gbọ́n wa, tí wọ́n fi mú bàbá wa, tí wọ́n fi mú ọ̀rẹ́ wa, tí wọ́n fi mú mẹ̀sáyà wa. Ìyẹn ni Sunday Adeniyi Adeyemo, tí gbogbo èèyàn ń pè ní Sunday Igboho. A wá sí olú ìlú àwọn orílẹ̀-èdè Benin láti wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn, torí wípé láti ọdún wá ní àjọṣepọ̀ ti wà láàrin orílẹ̀-èdè Benin àti ìran Yorùbá. Kò sí ìjà láàrin wa rí. A dẹ̀ lérò wípé kò yẹ kí ohunkóhun kó fa ìjà láàrin wọn àti àwa, torí wípé títí di ọ̀la a gbàgbọ́ pé ìkan ṣoṣo jọ ni wá. Nínú àwọn tó pọ̀ jù níbẹ̀, ẹ̀yà Yorùbá wà ńbẹ̀ tó pọ̀ dáadáa. Fún ìdí yẹn a lè bá wọn jà. Àwa ń bẹ̀ wọ́n ní wípé arákùnrin wa tí wọ́n mú síbẹ̀, Sunday Adeyemo, wọ́n sọ fún wa tí gbogbo ojú dẹ̀ rí wípé ọmọkùnrin yóò ṣẹ̀. Àwọn ò rí kó pààyàn, kò lu jìbìtì, kò faniláìdíya, kò jalè, kò gbébọn. Ṣùgbọ́n ó sọ kìkì ọ̀rọ̀ kan tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yìí gbogbo wa pátápátá ló kàn.
ò bá jẹ́ ọlọ́pàá ò bá jẹ́ sójà ò bá jẹ́ ẹnikẹ́ni kò sẹ́ni tí ò kàn kí dẹ̀ ní ọ̀rọ̀ náà ni wípé ẹ má pa àwọn ènìyàn mi mọ́ ó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́ ìdí tó dẹ̀ fi sọ bẹ́ẹ̀ gbogbo wa pátápátá ló yé o gbogbo wa pátápátá ló yé kò sẹ́ni tí inú rẹ̀ dùn sọ̀rọ̀ ètò ààbò tó wà nílẹ̀ yìí bọ́n ṣe ń fipá ń bá ní sùn bọ́n ṣe ń fipá mú àwọn èèyàn lóríṣiríṣi tó ń jí àwọn èèyàn gbé tí wọ́n á gbowó lọ́wọ́ wọn gbogbo wa pátápátá la mọ̀ nípa ẹ̀ eléyìí ni Sunday Igboho jáde tó sọ torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa pátápátá la fẹ́ sọ eléyìí ṣùgbọ́n tí ìjọba ò gbóhùn wa Sunday Igboho jáde ó sọ ìjọba dẹ̀ gbọ́ ohùn ẹ̀ eléyìí wá bà wá lọ́kàn jẹ́ nígbà tí gbogbo àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lépa arákùnrin yìí débi wípé wọ́n mú lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀ àwa sọ ní olú ilé iṣẹ́ àwọn orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ wípé kí wọ́n jọ̀wọ́ nínú àánú wọn kí wọ́n bá wa tú arákùnrin yìí sílẹ̀ ó ní ìyàwó ó ní ọmọ àti wípé ìjà tí arákùnrin yìí ń jà ìjà àwa mẹ̀kúnnù ni ohun tí ìjọba dẹ̀ sọ ni wípé àwọn máa ṣe ààbò lórí dúkìá àti ẹ̀mí gbogbo àwa tí wọ́n ń ṣe ìjọba lé lórí Sunday ọmọ Adéyẹmọ ohun tó ń tẹnumọ́ ni wípé ìpànìyàn ìpọ̀jù ẹ má pa àwọn ènìyàn wa mọ́ abẹ́ yín ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ẹ bá wa tú ọmọkùnrin yìí sílẹ̀ abẹ́ yín ní gbogbo ẹ̀yin ìjọba ẹ bá wa tú ọmọkùnrin yìí sílẹ̀ kò dẹ̀ wá mọ bẹ́ẹ̀ o abẹ́ gbogbo àwọn àgbààgbà gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Èkó bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní gbogbo ìgbà bàbá wa lẹ jẹ́ ẹ̀yin lẹ bí wa a kì í sọ máa lè ṣùgbọ́n ń tó fojú wa rí inú wa ò dùn ìpànìyàn látún lọ́sì ìjínigbé látún lọ́sì gbogbo eléyìí kò mú inú wa dùn fífipá bá àwọn ẹ̀gbọ́n wa àwọn màmá wa sùn eléyìí ò mú inú wa dùn abẹ́yìn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú nìyí ní gbogbo ìgbà àti ẹ̀ ágìwé lè rárá Sunday ọmọ Adéyẹmọ ọ̀kan nínú àwọn ọmọ yín ni kò gbọ́dọ̀ kú sájò kò gbọ́dọ̀ kú sórílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ẹ gbọ́dọ̀ sa gbogbo ipá yín kó jáde síta níbẹ̀ ihun tó yẹ kí àwọn àgbààgbà kan sọ tí wọn ò sọ òun ni Sunday ọmọ Adéyẹmọ sọ kò wá yẹ ká torí náà ká wá kàn máa gbélébù ihun tí a torí ẹ̀ wá bí nìyẹn èmi ti sọ eléyìí máa dúró ná bàbá wa ṣẹ́fù ìmáàmù Yorùbá láti ìlú Ìlọrin wọ́n wà ń bí àwọn náà máa gbé bàbá over to you. Ìgbòho Osha. Adúpẹ́ fọ́lọ́run. Àyìn ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ rí i pé tá a bá ń sọ̀rọ̀ Nàìjíríà lónìí àwọn security wa àbáyé dúpẹ́ fọ́lọ́run. Kí ló fà ń bẹ̀ ni pé àwọn security wa tájọ́ ọmọ Nàìjíríà citizen àwọn Boko Haram bandit kidnapper wọ́n pa wọ́n. Ìgbà tí wọ́n ń pa wọ́n àwa tájọ́ ọmọ ìlú gangan ọkàn wọn ò balẹ̀ lórílẹ̀-èdè yìí wípé àwọn atájọ́ ọmọ ìlú gan ọkàn wọn balẹ̀ so àwọn òfin tó ọ̀nà wọn lálẹ́ fi lè ṣe pé kí àlàáfíà òfin dé bá wa nílẹ̀ Yorùbá òun ni Chief Sunday ọmọ Adéyẹmọ fi dìde wípé àwọn kidnapper láti express Ìbàdàn sí Èkó armed robber everyday náà rọ́ọ̀bù tán pa gbogbo àwọn èèyàn ó lè gẹ́gẹ́ kan tó ń bà wá nínú jẹ́ so ọmọ ìyá wa tó wá jẹ́ Chief Sunday Igboho wá dìde wípé ìyà ò gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá o torí pé the most criminal case against the federal government in Nigeria today is Boko Haram ó ti pọ̀jù anywhere kidnapper everywhere kò sí ìfọ̀kànbalẹ̀ so kèsì pé báyìí yìí wá wá pé wọ́n fẹ́ wá gba ìjọba Nàìjíríà kọ́ àbọ̀ wọ́n fẹ́ wá da ìjọba Buhari jẹ́ àbọ̀ fẹ́ wá bá ìjọba Tinubu jà for everybody jà àbẹ̀sẹ̀ ìtọ́wọ́ ṣe ni pé àlàáfíà tí ó ṣe dé bá wa nílẹ̀ Yorùbá òun ni Chief Sunday Igboho dé so ìgbà tó wọ́n tó wá gbéra kó ń bẹ̀ ló wá lóun lọ sí Kútọ́nù ní Benin Republic ló wá dé ló fẹ́ padà lọ sí Germany ni wọ́n fi arrest ẹ̀ ló wá wà bẹ́ẹ̀ láti 3 months àwa ẹ̀rọ ìjọba Lagos State Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu ọmọ ìyá wa Sunday Igboho tó wà àti gómìnà Lagos State Sanwó-Olú kọ́ bá wa pé president Benin Republic kó fi ọmọ ìyá wa kalẹ̀ tó sì pàkìtà lọ́n sódà tó pé àlàáfíà ni Chief Sunday Igboho wá kò sẹ́ni tí ó fi ọmọ rẹ̀ sọ́lọ́pàá kò sẹ́ni tí ó fi ọmọ rẹ̀ sí sójà tí wọ́n wá pa sójà inú tèmi ò ní dùn bọ́bá pa bọ̀dá àbí tó bá sọ ọlọ́pàá bá wà àbúrò mi tó bá sọ ọlọ́pàá inú tèmi ò ní dùn so ẹ wá wo iye police tó ti kú ní Nàìjíríà so ó ti sọ ìwà nígbà táwọn security táwọn ẹ̀kọ́ máa gáàdì wa ò ní àlàáfíà mọ́ àwọn táwa tá à níbọn aládàá lẹ́yìn tẹ̀sùbá ta ní lọ́wọ́ kí la fẹ́ fi gáàdì ara wa fún orílẹ̀-èdè Nàìjíríà ìdí rèé tí Chief Sunday Igboho fi jáde wípé o àlàáfíà gbọ́dọ̀ jọba nílẹ̀ Yorùbá nítorí ìdílé ẹ̀rọ fi wá mu sọ wá rọ Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu lónìí wípé kó bá wa fi Chief Sunday Igboho kalẹ̀ láfi wá sí embassy